Oògùn fún èyíkéyìí nínú àìlera lórí nǹkan lọ́mọkùnrin. Wọ́n bá mú nǹkan lọ́mọkùnrin, ìdákọ́lẹ̀ da ọkùnrin láàmú, aróbòsá ń dà á láàmú, aróbòkú ń dà á láàmú. Wọ́n mú nǹkan lọ́mọkùnrin ẹ̀ kò lè pàfọ́ọ̀mù dáadáa. Ó ní ìdí nǹkan ajíra, nǹkan ìmárale, nǹkan arẹmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́ẹ̀tì orí àkùkọ adìẹ mẹ́ta tó gbó dáadáa. Gẹ́ẹ̀tì egbò igi ọ̀pẹ àti ṣóńṣó màrìwò ọ̀pẹ. Gẹ́ẹ̀tì egbò igi àbo. Gẹ́ẹ̀tì egbò làpálàpá funfun. Gẹ́ẹ̀tì egbò ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́. Gẹ́ẹ̀tì egbò igi ìbẹ́pẹ. Gẹ́ẹ̀tì orí adarí pọ́n 9 pẹ̀lú ẹja òjìjí 3, ewé àìlú tútù, ewé àtòrì, igi àtòrì tútù pẹ̀lú kànáfùrù àti ìyèré. Ẹ gún gbogbo nǹkan wọ̀nyí lágúnmu. Ẹ sa síbòjì kó gbẹ. Tó bá ti gbẹ, ẹ má sa sóòrùn. Tó bá ti gbẹ, ẹ kú, ẹ sọ di powder. Ṣíbí kan láàárọ̀, ṣíbí kan ní alẹ́ pẹ̀lú ẹ̀kọ, ògì ẹ̀kọ àbí omi tó lọ́wọ́rọ́wọ́ warm water. Ẹ wá bù díẹ̀ nínú powder yẹn, ẹ mix ẹ̀ mọ́ ọṣẹ kọkùnrin máa fi fọ nǹkan lọ́mọkùnrin ẹ̀. Tó bá tún kù bí wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, kó tún lo ṣíbí kan yẹn pẹ̀lú ẹ̀kọ. So á jẹ́ 3, á lò láàárọ̀, á lò lálẹ́. Tó bá kù wákàtí kan àbí wákàtí 2 tó fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀, á tún lò. Á dẹ̀ máa fi ọṣẹ yẹn fọ nǹkan ọmọkùnrin ẹ̀. Bí Isinilahi Ta'ala tó bá pọ̀ lọ́wọ́ ayé nú tí wọ́n mú nǹkan ọmọkùnrin tí wọ́n lò ní evil word. Àwọn kọ̀ọ̀kan wà tó ti papọ̀ ń bí lẹ́sẹ̀ kan tó bá ti ń apply kíní ìsára ẹ̀, á túlẹ̀ láti ibi tí wọ́n ti mú bí Isinilahi Ta'ala. Tó bá dẹ̀ pé natural pé ẹ̀jẹ̀ ni ò flow lórí nǹkan lọ́mọkùnrin ẹ̀ tó fà á tí ìdákọ́lẹ̀ yẹn fi ń happen àtàwọn oríṣiríṣi ìpèníjà tó máa ń fà á bí Isinilahi Ta'ala gbogbo ẹ̀ wipe off. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn fi fídíò yìí ránṣẹ́ fáwọn èèyàn kan jàǹfààní ẹ̀. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680. Lẹ́ẹ̀kan sí account number fáwọn aláìní àti fún lọ síwájú ẹ̀sìn 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ike nínú ìpèníjà kò síbi tẹ́wà tí product wa ò dé. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Lẹ́ẹ̀kan sí ẹ pè wá àbí kẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. Inna lizzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Má sálẹ̀.